Hey, 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 hey. Great salutations to the Queen of the Waters, Empress of the Springs. Your kingdom routes for joy, peace, wealth, and harmony. Yeye Myoshun. And to ye, Queen of wealth, love, peace, money, and all that entails joy and happiness. Aje Omolokun Asorodayo. Ojúmọ́ tí mọ́ o ẹ̀ láro kó gbọ́dọ̀ sí mi nínú o mà níta gbọ́mọlẹ̀ nítorí ìbá akọ́dá o mo rí bá ṣẹ̀dárùn ni alámọ̀rí tí mo rí adarí òrùn pátápátá omi tó ga o ìyá ńlá jẹ gbogbo ẹgbẹ́ yẹyẹ Ọ̀ṣunbùnmi ni mò ń pè rí lọ́wọ́ ọmọ pé ọ sì bànújẹ́ gangan òní lọ́jọ́ táwọn kọ̀ wá sílẹ̀ ayé bá rẹ́ ní re ẹni àtàtà gbọ́dọ̀jọ́ rí ọjọ́ dùnú àwọn pé wọ́n gbẹ̀gbẹ̀ gangan ni mo ní kó mọ̀ olè kó mọ̀ rọra arẹwà bí ọ̀kẹ́ o kí n bójoojúmọ́ dára bí ìgbín ni agùntàsọ́ lómi àwòmá ìlú arẹwà obìnrin akọni tí ń ṣe bí akọ ògógó ni omi tó kẹ́ o tí ẹ mọ̀mọ́ lọ sún o tí ẹ mọ̀mọ́ lájẹ́ o ìfádàpọ̀ mọ́ wọn nífẹ̀ẹ́ àbù rẹ̀ ńlá àdádé owó rẹ̀ mọ ìpè òní ẹrú jẹjẹ lónìí mọ́ kí ẹ lọ́ bá yèyé mi Ọ̀ṣun sẹ̀ǹgẹ̀sẹ̀ ládé kojú mo kórè yèyé Ọ̀ṣun ni ẹ̀bọ̀ra tí ń gbénú omi ẹ̀wùjẹ́ alágbólódò àkùrọ̀rọ̀ bí ẹni sùn ọba òde Ìjẹ̀ṣà ìdẹ lọ́wọ́ ìdẹ lẹ́sẹ̀ gbogbo ara jìngì ìdẹ ìyá mi ni ẹlẹ́yẹlé àrùn olóde ẹ̀ga ni yèyé tó rí wà lọ́mọ ni ọba núbú ògbójú olódò tí ń jẹ́ pèsè onílé ikí ọlọ́dẹ̀dẹ̀ wọn ni àwọn àsọdún wádùn o àwọn àsọsù mọ́sùn gangan ni ọdún kan ò ní dé káwá ọtí láṣẹ ọba mi Èdùmàrè táwa kálí tó wọn arẹwà mi ó pẹ́ láyé fẹ́rìgì jóbi gangan ni adífálà tí ń fojoojúmọ́ dáfà ọba mọ wọn lọ́wọ́ dé níbi adégún àsì ní kíkẹ́ onítàjẹ́ o ìyá alájẹ́ ẹ bá ń gbé kó mọ gbẹ́mí ní òtò mi ni mo kí onítàjẹ́ o adé o ògúngúlù sọ oníṣòwò òjì àṣewé dàgbà àṣàgbàdéwé tójúmọ́ bá ti mọ́ ní tẹrú tọmọ ń wárí fún ajé olókun asọ̀rọ̀ dayọ̀ ajé làjí kí ajé làjí gẹ ajé làjí pé ajé anamọ́nàyé anabatara fòrò ajé mọ́nà mi ọ̀rẹ́ rẹ̀ ò ṣe nàmọ́ ajé o tí ń ná lówó tó lówó ní mọ́ ajé tí ń gbàdé lórí òwà gangan ni ajé dákun ẹbẹ̀ mo bẹ̀ mọ́nà mi mo ti ṣẹ̀bọ̀ ànímọ̀ rẹ ni ajé bá mi gbé ajé bá mi jí ajé bá mi jẹun ajé bá mi mu wọ́n á fọ́ dẹ̀dẹ̀ mi ṣe ibùgbé o àní ajé dákun wá fi lé mi ṣe ìbúra ni omi tó kẹ́ o táwọn kálùtù ọmọ Yakubu wà nífẹ̀ẹ́ yìí ṣàṣe mọ́ ni ọdọọdún lóró gbogbo ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹni òní yọ sọnù láṣẹ ọba mi Èdùmàrè ńlẹ́ o mọ wọn ló dẹ̀ gbà lágbé àwọn gbọ́n ó kọ́ mọ tiẹ̀ sábẹ́ ewé ògògó gbọ́n ó kọ́ mọ tiẹ̀ sábẹ́ ìràwé Abẹ́òkúta wá gbọ́n kọ́ mọ tí wọ́n sábẹ́ àpáta ohun asẹ́rẹ̀ tí mú kíkan ìsàlẹ̀ ọ̀rọ̀ yẹn á máa dùn yungbayungbayungba àtẹ̀wé àtàgbà wọn máa pa àpótí owó lílé bàbá tó bí yín lọ́mọ gangan ni mo ní ọjọ́ kìíní àná mo délé bàbá tó bí yín lọ́mọ gbogbo yẹn lẹ́bẹ́ mo ro kàkan mi lè jọ mo wá sàṣàrò mo boro ní pópó orò tí bàbá yín kó olóhùn ìjẹ gangan ni ó wá dọjọ́ kẹrìnlélógún orò tí bàbá yín wá bá lórí òkè téńté ó wá pé ìyẹn ọjọ́ kẹrìnlélógún kọ́ mo ló ti bu ọkà ọjọ́ kẹrìnlélógún kọ́ mo ló ti bu àṣàrò ọjọ́ kẹrìnlélógún kọ́ o mo ló ti bu ó wà ní ìyẹn tó bu lóru ó mọ̀ jẹ ni ọkà tó bu lóru ó mọ̀ jẹ àṣàrò tó bu lóru ó mọ̀ jẹ gangan ni torí wọ́mù lóru òkè o nọmú lóru oyè ọ̀gọ̀gọ̀ ni ọba máa ń wọ́tọ̀tọ̀ níjẹ́ lòdì ẹ̀gbá gé olùbàrà ọba ni òṣìlẹ̀ tó kí ọ̀nà ọba ni àgùrá tí gbàgùrà ń kọ́ ọba ní í ṣe olówó olùkọ́ ọba tí wọ́n sì ń kọ́ òun ní ọba ní í ṣe sáyẹ́láfíà òun lálákẹ́ wà rẹ̀ gbọ̀ngàn
wọn torí gbogbo wọn pátápátá ni wọ́n dá adé ọ̀wá. Ó ti sọ ọdún èyí náà kò mà níjà ṣe wọn nínú ààyè gbọ̀ngbọ̀n ni. Ó wá ti ń gbọ́ ọ̀nì ẹnu mi. Ọba ti ń lọ gbé ta ní ìpèdè lọ́wọ́. Máa wí fún wọn pọ̀ máa rògbò rẹ̀ lómi jẹ́. Mọ wọn lẹ́gbẹ́ alárọ̀ fún wọn dẹ̀dẹ̀ níṣẹ́lẹ̀ mi gan. Ó ti sọ ọdún èyí náà kò mà níjà ṣe wọn ni.